má mú ìyàwó ẹ travel out o. I repeat, má mú ìyàwó ẹ, má mú travel out. Obìnrin tó jẹ́ wípé nígbà tẹ́ ṣì wà ní Nàìjíríà tó bá sọ̀rọ̀ kò kí ń gbọ́. Obìnrin tó ní agídí tó jẹ́ wípé yes tinú mi ni máa ṣe, kò sí nǹkan tó lè sọ níwájú ẹ tó máa gbọ́ sí ẹ lẹ́nu, but ìwọ ń wo pé yes ọlá ìfẹ́ ọmọ ti wà láàrin wa, òun gbà bó ṣe rí. Tó o bá lọ ṣe mistake mo travel out, tó o bá lọ ṣe mistake mo travel out, ṣo mọ̀ pé nílùú yẹn obìnrin ló máa ń jọba lórí ọkùnrin. Ṣòrí tó bá ra lé á kick ẹ out, tó bá rẹ́ǹtì lé á lé ẹ síta, á pe ọlọ́pàá sí ẹ, nǹkan tó ṣe á nípo ṣe, á wá rojọ́ ọmọ ẹ lẹ́sẹ̀. Wọn ò ní gbọ́ tẹnu ẹ mọ́, tẹnu obìnrin yẹn ni wọ́n máa gbọ́, nítorí wípé wọ́n ń gbọ́ ọ̀rọ̀ tí obìnrin bá sọ ju tọkùnrin lọ. Tó bá ti rí pé ìyàwó ẹ violence woman ni, rọra fílẹ̀ ní Nàìjíríà, jẹ́ kó máa enjoy pẹ̀lú àwọn ọmọ ẹ̀, kó máa send owó sí i. Mo ní kèmí advice ẹ̀ ni, àti rí many things bẹ́ẹ̀ yẹn tó ti ṣẹlẹ̀, àti gbọ́ oríṣiríṣi tó ti fi wá lọ̀ wá. Mo ní kí wá sọ fún ẹ ni, ìwọ tó bá ní nínú plan àbí wà láàbúrò tó fẹ́ mú ìyàwó ẹ wá torí pé violence woman ni, má gbìyànjú ẹ, má try ẹ, rọra máa live fine ẹ̀ ń bẹ̀, kó máa send owó sí i. Tó bá ti ráyè máa bọ̀ ní Nàìjíríà kó wá kí i.